Awe miense, awe miense. Awe miense, oh brother. Edo Wakiani Nijegbe is flexing time with Dr. Sunshine. Ilatamata mawe ublele mubato me brother. Ewo sana kawe dosalebo. Oda otwewe awe ni edwa. Otwewe awe ni edokoto. Otwewe awe ni erioko. Hey, abandon me bonade. Okome, akobe no munigo. Wisine hiyato. Wabe deba e onana. Ama wiyega. Igelino. Na popo mego geno gbaza. Igelino. Iwana romerere okese moe. Igelino. Ebido. I bego lita o. Taka o. Igelino. Inu gido ni mano yeyan. Igelino. Sunshine no more ku wa no sewe o. Igelino. Cancel out amede. Morokuwa. Igelino. Kage wa ko bege lórí iye o. Igelino. Imeme no samende no bije no bigo. Igelino. Atana kontale ni makia. Igelino. Hey, agbon yo sa. Wa hiya wa lo se. Ndewe ku. Wera ne mo ni dali. Iye izigbe wa bokia o. Izigbe. Oye ma o. Live on stage. That's a flexing time with Dr. Sunshine Omo-Okuwa and his Oyoba of Benin. Omanaye no Magiamu 1 of Schengen Nation. Oware season 1, Keve season 2. Egege ni anu last edition. No sike wese. No wenariye enue. Flexing time with Dr. Sunshine Omo-Okuwa, aka no Magiamu 1 of Schengen Nation. Mami weno deya mote. Ugu boyege. Bright O Audio and Video Center. The 231 Murtala Mohammed Way, opposite Sapler Road Motoparki, the Teddy Junction, the Benin City. It's flexing time. Wakiari evi yegbe. Osaerume, na legbe me yile niwe. Osaerume orame, na legbe me niwe. Edo omiri o. Omonu wa eri eri wa. Osa owe osa herume. Na me alegbi mewe tiyan. Rame o. Sami dami le baba. Wọ́n pagele èmi ló dàmé o. Èmi ló dàmé mi ò jẹ́ sọ́wọ́ lọ. Ìwẹ̀ wọ́n mọ̀ ọ́ dàmé o. Ìwẹ̀ mẹ́wọ́n mẹ́ ò dàmé. Èmi náà yá yàn kó yà dàmé o. Láwòwò yẹ pa mẹ́. Èmi ò ẹ̀ ní bàbá. Edo wa edi adi omo na pa we ri o. Na daji no wa ri o no na me. Rundagwe o ma izi o boke ba ko. Ma izi o. Bọ́gbà kí. Eri ono edo ne buji. Osa herume, osa ri eme, osa rida. Owala ni ane ni anu ga we sini shop no dza ke we se we na ri opo niwe. Mami we no we deya mote. Waru le bu the producer and marketer. Bright O Audio and Video Center. The 231 Murtala Mohammed Way. Or we have the Sapler Road Motoparki, the Teddy Junction, the Benin. No samenuta zigeru na na ki gumegara gbon baba ni mehe na roru anona the untouchable and his dominant star ihwana owe megi giagbe rundagwe untouchable o sanuta zige me but Mr. my brother o we ri te yari oni ni me mo na kin ahun me Sara ko be yan me o. Ari mi obo me ba yeye. Le moins, moi lele. Awa ni mamu yon ya mu mwa eku. Awa ni mede yon ya ke twaro. Ukabara si le pe mo manjo. Obiade ape mu jano jate. Kerio eno o saga gbegi ameme. Abe mi obo me bo e mata. Megi giagbe the untouchable. I want to hear this one. Untouchable,
ya nu we pe ave mi fifo abo yeye awa vie hi alawa Mary Giagbe latest album Ore the Untouchable Benore audio CD eri overe video CD nurule ari CD shop no dia ke wesenia when ari enu e ba mi we no de ya mote owu boege bright all audio and video production the 231 Motala Mohammed Way ekenona we out Sapler Road Motor Park the Tele Junction o ayebe mi de be Idowu Agbes International Company Limited Parliament Audio and Video Production the number 2 no Sayaba Street off New Lagos Road the New Benin City Mary Giagbe because why the Untouchable Magamu iyo no magamu o agbawa madano iya gage o amagiamu ara kwalo tena toge yae iya gage o amagiamu ara kwalo Dr. Sunshine Omokuwa ije me nuwe me pe na my brother nana no magiamu akpokeleti e omada ibi o no ni ado never ire egese na dori owo sanosa Oya me so we le ni me o saro mo da oro mi eki afia me wo pa oku me egi mo po be o farira me latest album Ore Dr. Sunshine Omokuwa no magiamu warulele CD shop no dia ke wesenia we na rie enu mami we no dia ya mote ugu wa buege bright all audio and video center the 231 Motala Mohammed Way opposite the Sapler Road Motor Park the third junction there the Benin Yes, I need to know Yari Abe. Anyone why ya wa bokia. It talk biana talk wo. Ina to ema yanire. Keni kisia wore wa ya wa bokia. Ire ni doze nu no magbon. Rodamo oge no lahiana. Ire ina do pon we wan niga ati me wan we abawon oge we do we na ga ati me bo tedo eri ga ati me bo tewe bo ikaka bodo pon we wan niga ati me ni ma boyen gbe me yeke e wan niga ati me no ga wa ale no run pa boyen Ire do pon wa runda wa be bie ibi wa ga we nwina iya gari e nwina ni ya nwina no Yesu ku wa be Yesu ku wo ogbebe na esquori e Ibere do pon we wa ni ma tie me no ma enu nu we no ga boyen gbe me bi yeke Ire do pon wa runda wa be bie wa be mo no we nwina If you want me, okay, wana gujo. Why the abeme? Why the abo salobwa? If you want, ya we mwina. Iya ga ye gwa ya ye gbene. Ingwena ni awe ni ami ebi jawu. Ije ki wi ya ya dia. Ena we le wan we do pon we wan ya fe ni we mi number 2. No we re do anemota. Iye veri ekpa ya ta mero we do ya gwa le menu nu we ge no Untouchable kai Ivere do pon wa runda egbe we wa erewo o ma we gba so kun eru ni do nanu wa igo nu wa ya la moto ya to gelele ya ni ke we recharge card nu wa dene wa o se ka wa ze na bi o wa ga we we na ye ki ihu wa e wa dia na bi o Ningwa eriga itase runda ayi fie mu gbo e we na mana gwa lo tebe na ya sin won oge na yon ru re emi no ba wa do na ro
Ere kwinorama. Lọ́lọ́ fi ẹsẹ̀, ẹ̀rígbé náà yárí abẹ́. Lọ́lọ́ fi ẹsẹ̀, ẹ̀rígbé náà yárí abẹ́. Ìyẹn yárí ẹsẹ̀ o, ọ̀nà náà ní ẹ̀kú ìmọ̀ o. Ìyẹn yárí ẹsẹ̀, ọ̀nà náà ní ẹ̀kú ìmọ̀ o. Ọ̀wọ̀n náà rírì àbí mẹ́náwó ní ẹgbẹ́ rẹ̀ fọ́kù. Ẹ̀tí ọ̀sán nira, wọ́n ní ẹ̀yà mú èmi náà wọ́n o. Lọ́lọ́ fi ẹsẹ̀, ẹ̀rígbé náà yárí abẹ́. Lọ́lọ́ fi ẹsẹ̀, ẹ̀rígbé náà yárí abẹ́. Ìyẹn yárí ẹsẹ̀, ọ̀nà náà ní ẹ̀kú ìmọ̀ o. Ìyẹn yárí ẹsẹ̀, ọ̀nà náà ní ẹ̀kú ìmọ̀ o. Ọ̀wọ̀n náà rírì àbí ìmọ̀ náà wọ́n ní ẹgbẹ́ ìmọ̀ gbogbo. Ẹtí ó sànẹ́ra, wọ́n ní ẹ̀yà mú èmi náà wọ́n o. Bàbá Dangote one of Uba. Dr. Sergeant Nera. Lọ́lọ́ fi ẹsẹ̀, ẹ̀rígbé náà yárí abẹ́. Lọ́lọ́ fi ẹsẹ̀, ẹ̀rígbé náà yárí abẹ́. Ìyẹn yárí ẹsẹ̀ o, ọ̀nà náà ní ẹ̀kú ìmọ̀ o. Ìyẹn yárí ẹsẹ̀, ọ̀nà náà ní ẹ̀kú ìmọ̀ o. Ọ̀wọ̀n náà rírì àbí ìmọ̀ náà wọ́n ní ẹgbẹ́ ìmọ̀ gbogbo. Ẹtí ó sànẹ́ra, wọ́n ní ẹ̀yà mú èmi náà wọ́n o. Chief Dr. Ifaluyi Etu, the Enola of Benin Kingdom, also the Agumba one of Abia State. Mr. and Mrs. K. Iyamu. Here Sakpoba. Eri àtọ̀yé à. Mo wà ṣiṣẹ́ rí orí àlèlè wọn. Ní ọ̀yà wẹ̀wẹ̀sẹ̀, ọ̀gì ìrànà báwọn olè lè yà rẹ̀. Mrs. Iyamu níyè. Ìyúwẹ̀rẹ̀ Ìfọlúyìn lọ́la hàn. Ìjẹ́tuwẹ̀ Ìfọlúyìn lọ́la hàn. Ìfọlúyìn lọ́la hàn o. Ọ̀tọ̀ ṣe owó ẹ̀tọ́. Ìfọlúyìn lọ́la hàn. Ọ̀tọ̀ ṣe owó ẹ̀tọ́. Baba Thomas, father of our children. Ọ̀gẹ̀sọ̀rí mọ́sọ̀láyé, ọ̀gá mú ènìyàn rí àfihàn. Ọ̀gẹ̀sọ̀rí mọ́sọ̀láyé, ọ̀gá mú ènìyàn rí àfihàn. Ọ̀gá mi ò ná káwé kórè, ọ̀rìrì àwọn ẹni mọ̀ ẹ́. Ọ̀gá mi ò ná kábùjáre, ọ̀rìrì àwọn ẹni mọ̀ ẹ́. Ọ̀gá mi ò ná kẹ́kọ̀ọ́rẹ́, ọ̀rìrì àwọn ẹni mọ̀ ẹ́. Tẹ́lẹ̀ wọn sànú, ọ̀gá wẹ̀ kọ́ sànérà wọn. Tẹ́lẹ̀ wọn sànú, ọ̀gá wẹ̀ kọ́ sànérà wọn o, broda. Báwo ni yé èèmọ̀ fàmí ẹ̀rẹ̀ wọ́n ṣe ra àwọn Dr. Ifaluyi. Ọ̀gẹ̀sọ̀rí mọ́sọ̀láyé ọ̀gá mú ènìyàn rí àfihàn. Ọ̀gẹ̀sọ̀rí mọ́sọ̀láyé ọ̀gá mú ènìyàn rí àfihàn. Ọ̀gá mi ò ná káwé kórè ọ̀rìrì àwọn ẹni mọ̀ ẹ́. Ọ̀gá mi ò ná kábùjáre ọ̀rìrì àwọn ẹni mọ̀ ẹ́. Ọ̀gá mi ò ná kẹ́kọ̀ọ́rẹ́ ọ̀rìrì àwọn ẹni mọ̀ ẹ́. Tẹ́lẹ̀ wọn sànú, ọ̀gá wẹ̀ kọ́ sànérà wọn. Tẹ́lẹ̀ wọn sànú, ọ̀gá wẹ̀ kọ́ sànérà wọn o, sista. Ó bẹ́ẹ̀ ni mo sè. Lọ́lọ́ fi ẹsẹ̀, ẹ̀rígbé náà yárí abẹ́. Lọ́lọ́ fi ẹsẹ̀, ẹ̀rígbé náà yárí abẹ́. Ìyẹn yárí ẹsẹ̀, ọ̀nà náà ní ẹ̀kú ìmọ̀ o. Ìyẹn yárí ẹsẹ̀, ọ̀nà náà ní ẹ̀kú ìmọ̀ o. Ọ̀wọ̀n náà rírì àbí mẹ́náwó ní ẹgbẹ́ rẹ̀ fọ́kù. Ẹtí ó sànẹ́ra,
One day I'm waiting on one. Then I know. Oh, back on that cover. Iwado, the man in the muscle. Esukwa, atoshe go wado. Esukwa, atoshe go wado. Esukwa one of Walu. Dọ́lọ́fíàsọ̀, ẹ̀rí gbé mọ̀ yára pé. Dọ́lọ́fíàsọ̀, ẹ̀rí gbé mọ̀ yára pé. Ìyẹn yára ṣe ọ̀nà náà ní ẹ̀kún mọ́ o. Ìyẹn yára ṣe ọ̀nà náà ní ẹ̀kún mọ́ o. Ọ̀rọ̀ náà rírì àfihàn náà ní ẹ̀kún mọ́ kókù. Ẹ̀tí ìsàlẹ̀ra, wọ́n ní ìyàwó èmi náà wọ́n mọ́ o. Ìmọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀dọ́. Ẹgbẹ́ ìyàwó wọ̀n o. Ẹgbẹ́ ìyàwó wọ̀n o. Oníwèé máa sọ ní ìwàgbọ̀n, ìwé táwa pa wọ́n ti. Oníwèé máa sọ ní ìwàgbọ̀n, ìwé táwa pa wọ́n ti. Dole broda o, ọ̀rá yé tẹ́tọ́ rè. Dole broda, ọ̀rá yé tẹ́tọ́ rè. Broda náà tẹ̀lé oríire nígbà èkó ọ̀yà. Ọ̀yàwó rè nàta o, ọ̀yàwó rè èkó tán o. Broda náà tẹ̀lé oríire nígbà èkó ọ̀yà o. Ọ̀yàwó rè nàta o, ọ̀yàwó rè èkó tán o. Broda. Engineer lọ́dọ̀. MC, man or woman. Ẹgbẹ́ ìyàwó wọ̀n o. Ẹgbẹ́ ìyàwó wọ̀n o. Oníwèé máa sọ ní ìwàgbọ̀n, ìwé táwa pa wọ́n ti. Oníwèé máa sọ ní ìwàgbọ̀n, ìwé táwa pa wọ́n ti. Dole sista o, ọ̀rọ̀ ayé tẹ́tọ́ rè. Adole sista, ọ̀rọ̀ ayé tẹ́tọ́ rè. Sista náà tẹ̀lé oríire nígbà èkó ọ̀yà. Ọ̀yàwó rẹ̀ nàta o, ọ̀yàwó ẹ̀gbà èkó tán o sista. Engineer Àbáyọ̀ Adébáyọ̀ ọ̀sẹ̀ náà sàtẹ̀. Dẹ́rẹ́rì ọkọ̀wọ́rí àwẹ̀. Òye rọ́pà mi yọ pamọ́ ní ọdún. Òye rọ́pà mi yọ pa ìsì ẹ̀bà ẹ̀mà ní aláre. Ìgbà tí wọ́n wọlé lánàá wẹ̀jẹ̀ pàwọ̀ tí. Ìgbà tí wọ́n lé fòfò lánàá wẹ̀jẹ̀ pàwọ̀ tí. Oníwèé náà wọ́n yí o, ọ̀nà náà náà yà wọ́n ò fún. Oníwèé náà wọ́n yí o, ọ̀nà náà náà yà wọ́n ò fún o, broda. Engineer Àbáyọ̀ ní Mọ̀sẹ̀, Ẹ̀dùnmẹ̀kù, wẹ̀wá ayé òun ẹ̀rí àbẹ̀. Mọ́dé ló ń jẹ lọ́sẹ̀. Ìgbà tí wọ́n wọlé lánàá wẹ̀jẹ̀ pàwọ̀ tí. Ìgbà tí wọ́n lé fòfò lánàá wẹ̀jẹ̀ pàwọ̀ tí. Oníwèé náà wọ́n yí o, ọ̀nà náà náà yà wọ́n ò fún. Akínà wọn lé o, ọ̀nà náà náà yà wọ́n ò fún o sista. Dọ́lọ́fíàsọ̀, ẹ̀rí gbé mọ̀ yára abẹ́. Dọ́lọ́fíàsọ̀, ẹ̀rí gbé mọ̀ yára abẹ́. Ìyẹn yára ṣe ọ̀nà náà ní ẹ̀kú ìmọ̀ o. Ìyẹn yára ṣe ọ̀nà náà ní ẹ̀kú ìmọ̀ o. Ọmọ náà rírì àfihàn náà wọ́n ní ẹgbẹ́ ìmọ̀ gbogbo. Ẹtí ìsàlẹ̀ra, mo wọ́n ní ìyàwó èmi náà wọ́n o.
ògè lóko. Ẹ̀jìnà mẹ́rin rẹ̀ náà nílò. Ọ̀tá ṣọ́bọ̀ wà yóò gèlègèlè. Wọ́n dé ògè. Wọ́n dé ògè. Àdógè sí sára yóò tẹ̀tẹ̀ ògè lóko. Wọ́n dé ògè. Ètò ọ̀run máa lẹ́nu ìrìnà yìí bó. Ètò wàá mú ìrìnà wá sí gbọ́gbọ́gbọ́. Wàá dùn ayé gbọ́ ẹ̀gbọ́ ọ̀nàrúlà. Wàá dòwe. Wàá dòwe. Àdókè dédé láyé tẹ̀sán òwe lóko. Ó lórí ìgbàgbé tí wọ́n ọ̀wé mi ló sùn mọ́. Ó lórí ìgbàgbé dédé ọ̀wé mi ló sùn mọ́. Ẹ̀ka náà ta èsùn láàrin wa. Ó lórí ìgbàgbé tí wọ́n ọ̀wé mi ló sùn mọ́. Ó lórí ìgbàgbé dédé ọ̀wé mi ló sùn mọ́. Ọwọ́ ẹ̀. Wọ́n bá yí ọwọ́ ẹ̀. Àbáyọ̀ ẹ̀wọ̀n nílẹ̀
ṣògo wẹ̀ lógelégele. Kì í sí àṣìbọn lẹ́lẹ́ ni mo ṣe. Àṣìbọn one of Dubai. Àṣìbọn inú ìlú. Ọ̀tọ̀ ṣògo wẹ̀ lógelégele. Anyone? Ọ̀nà yìí máa ń lórí ọmọ rọ̀ díẹ̀. Ọ̀tọ̀ ṣe bọ́ mi wù wáyà tó. 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 Ọ̀tọ́sọ́ bó ma yóò wù wá tó. Ọ̀tọ́sọ́ bó ma wù wá yó tó. Ọ̀tọ́sọ́ bó ma wù wá yó tó.
regia. Ana wele le yagia. Eme se wera. Uwa iti ewa mota shebo wiku. Awa ata shebu egu aku. Iwe ni kama wose. Unu na yori awere no. Oja o mesame. Akpaki. Oga sukoko. Iwe jo wera mo. Iwe jo wera mo. Iwe jo wera mo. Oviera me venagi, agbera me nagi o, agbede laso we no ni ha. Iwe jo won la mo o. Waya wa wese, ibi ado, wa po bon egbo wa. Waya wa salogbe.